Kamoraju, Imunika, Inuji, Imunika, Kojiagborin, Ashebi. All the love, everything I show to you. I can just believe you can do this to me. Yeah. The love I showed to you without God, I will forget everything. Yeah. Àjẹgbọ́dọ̀ ni wọ́n wá ní kúra, irọ́ ni wọ́n pa, wọn ò fẹ́ ní fẹ́rẹ̀. Ituka, 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 divorce, divorce, divorce. Ituka, Ituka, divorce, divorce, divorce. Ituka, Ituka. Ìyàwó agbẹ́mọ́jà òsì, àjàmọ́ parí lọ́lọ́run kò fẹ́. Rántí, this is not how we started. Rántí, oníṣòwò ìbẹ̀rẹ̀ lẹ́yìn. Divorce, divorce, divorce. Ituka, 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 Ituka. Divorce, divorce, divorce. Ituka, Ituka. Divorce, divorce, divorce. Ituka, Ituka, Ituka. Kamoraju, Imunika, Inuji, Imunika, Kojiagborin, Ashebi. All the love, everything I show to you. I can just believe you can do this to me. Àjẹgbọ́dọ̀ ni wọ́n wá ní kúra, irọ́ ni wọ́n pa. Okay, fine, calm down. What is the situation now? Kò yé mi rárá, wọ́n ní 10 million làwọn fẹ́ gbà. What? 10 million? Yes, wọ́n ní 10 million làwọn fẹ́ gbà káwọn tó lè release ẹ̀. Come on, that's a whole lot. Tó bá mọ èèyàn tó ti ń pè mí, àwọn family ẹ̀ ti fẹ́ pè mí pa, oníṣẹ́ torí pé gbé mi lọ sí court. So ọ̀nà tí mo fẹ́ gbà yọ ni pé kí ní kó wá kidnap ẹ̀. Cause kí ló expect? Ọmọ máa rò pé àwọn làwọn á ń díẹ̀ ni. Báwo ni mo ṣe fẹ́ explain ara mi? Darling, calm down. Calm down. I know you are tensed right now, but I need to solve everything on it. Ṣé o lè bá àwọn kidnappers yẹn sọ̀rọ̀ ni? Tó máa tẹ̀lé gbá bí 7 million lọ́wọ́ wa, 10 million pọ̀. Baby, mo ti try nǹkan tó jù bẹ́ẹ̀ lọ. In fact, mo ti bá wọn sọ̀rọ̀ 8 million. Wọ́n ní tí mi ò bá ti lè mú 10 million naira yẹn wá pa àwọn máa pa ni. Kọ́ máa pa o, kọ́ máa pọ̀ mọ́ lọ́mọ o. Kí mo fẹ́ ṣe báyìí o? Okay, calm down, darling. You know what? Let me make 1 or 2 calls. I'm a ruin. Sorry. Joe, please just take it easy. Okay, take it easy. I'm coming. I'm trying to take it easy. Kamoraju, Imunika, Inuji, Imunika, Kojiagborin, Ashebi. All the love, everything I show to you. I can just believe. Yeah, hello, sir. You can do this to me. Yeah, mo ti wà ní ibẹ̀ yẹn. Now listen, ma play pranks pẹ̀lú mi. Okay, nǹkan tí mo rí, I can see black gate. And lọ́wọ́ sí mi bí I can see kana. Okay, bẹ́ẹ̀ ni mo wà sir. Now, ma lọ síwájú. Níbi kana yẹn. Right away, sir. Right away, sir. I'm coming now. All the love, everything I show to you. I can just believe you can do this to me. Good. Bẹ́ẹ̀ kana rẹ̀ máa lọ. Mo ń gbé bó ṣe ń lọ. Ó yá dúró síbi tó dé yẹn. Gbé báàgì yẹn lẹ̀. Ó yá máa lọ wájú. Okay, máa lọ. Wàá pàdé ìyàwó ẹ̀ lọ́nà.
All right. Okay. Good. Ituka, divorce. Kí ló ṣe àmọ́ iná for goodness sake? The man I drop owó for over an hour. Kò dẹ̀ débì. Àbú divert wò ni. Wọ́n bí yín rí bẹ́ẹ̀ bá dán wò. Mo jẹ́rìí Súrakásúrà. Tọ́ba sọ pé ta ni wèrè first class wèrè ni ẹ. Wàhálà ọjọ́ original wèrè. Wàhálà ẹ̀ àfi bí pé o ti lọ sáró. Aláì iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò tí ìbá múra báyìí wọ́n máa fura sí mi. O tún rùn kí ló fi para? O fò rí àbí kí ló fi para tí gbogbo ara ẹ̀. Bàbá àgbàlagbà. Súrakásúrà. Ṣé confirm ẹ̀? Ó gọbọ síbẹ̀ mo ti confirm. O tiẹ̀ try obì ẹ̀ máa gbóná tẹ́ ibà jẹ́. Ọlọ́run o kàn ń rìn yẹ kó lọ ọdún púùlù kó wẹ̀ ní fún bíi 5 hours. Aláì ó yẹ ẹ̀jẹ̀ ká gbà báyìí sẹ́. Ó jọ wèrè o. Ọlọ́run àbí bí kò ṣe wèrè ni. Wálé ó rí pé Jùmọ̀kẹ́ ṣe fẹ́ lọ sí kóòtù náà ló ṣe wà. Ẹ̀gbọ́n mi ò rí pé ṣe ń lọ ló ṣe wà o. Kò sí gbogbo ọgbọ́n tí mi ti dá. As a matter of fact mo try láti bẹ̀. Mo rí pé kò gbọ́ ṣàánú fẹ́ lọ kóòtù ni. Nǹkan tí mo padà ṣàkíyèsí ní ọ̀rọ̀ ẹ̀ ni pé ó rà ń pójú kòkòrò wà nínú rẹ̀. Ó ti rí nǹkan tí Ọlọ́run ti ṣe pé ó ti ju ti tẹ́lẹ̀ lọ dáadáa. So wá ò pé ó tẹ̀wọ̀n lọ́rùn kóun gbàlàjì nù. Obìnrin ò lọ́rùn ládùúgbò gbogbo nǹkan tí o ṣe fún tó kà sílẹ̀ pé o ṣe fún ọmọbìnrin náà ó sì bẹ̀ lọ sí kóòtù. Mo mọ̀ pé dúdú ni ọ̀sán máa so ilé la máa bá bọ̀ nbẹ̀ wọn á ṣe ètò ìdá fún wọn àsìkò jẹ́ kó ó ṣe tiẹ̀ ni kò ṣe tọ́ náà. Èmi ti gbà ká mọ̀ bọ̀dà mi mọ̀ pé dúndùn lọ́sàn máa sọ. That's my belief. Ẹ kí n drop yín so mi gbàgbé yín lórí ọ̀rọ̀ ti bí yan bọ̀tà yín náà ṣàrí gbogbo nǹkan tó wà nílẹ̀ báyìí. Ìgbà tèmi náà fọ́ lójú mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo rí ìṣó drop mi náà. Súráká. Tí mo máa pẹ́ wọn l'Amẹ́ríkà bá máa ní mí lára. Àlọ́ ṣíwò ló ń lá àlọ́ Amẹ́ríkà o ọgbẹ́ni aláìwọ̀n ló ń lá kò ṣàlọ́ Amẹ́ríkà o. Ìlú méje ni àwọn ní mú bí ẹ̀. Move officer ṣé mo lè sọ̀rọ̀. Mo kí ẹ̀yin àná mi. Ọlọ́run ní balẹ̀ àtọ̀nà wa jẹ́. Àmín Jésù. Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ tó gba sùúrù ni kò sí arẹ́májà ajàmá parí ni ò dáa ahọ́n àtẹnu wọ́n ń ṣe gbólóhùn aṣọ wọ́n sì ń yanjú ẹ̀. Ṣé rí ìyàwó mi dákun mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ ẹ́
jẹ́ ká ṣe sùúrù sí gbogbo tí ó ṣẹlẹ̀ yìí. Ọláwálé náà ti ṣàlàyé fún wa, àwa náà sì ti gbọ́ gbogbo bí ọ̀rọ̀ ṣe rí. Ṣùgbọ́n ọ̀bẹ gé ọmọdé lọ́wọ́ ó sọ ọ̀bẹ nù. Ọ̀bẹ ti ṣe ní tí ó ṣe. Ẹ dákun ẹ má bínú. Ṣẹgbọ́n ẹ jẹ́ ká yanjú ẹ̀ ní tùbínùbí. Ọ̀rọ̀ ọjà tí ọmọ bá ti wọ̀ ó ti di ọjà olówó. Àwọn obìnrin tí ò bímọ fún ni là ń sọ pé ó di ọjà òkúta. Ńbo lẹ fẹ́ fi ọmọ síṣẹ́ fẹ́ bọ̀bẹ̀ la ọmọ sí méjì ni nígbà tẹ́ sọ pé ń lọ sí kóòtù àbí tẹ́ bá tiẹ̀ sọ pé bákan rèé tẹ́ fẹ́ ṣeré ṣé ọmọ ò ní padà sóyún papọ̀ lọ́jọ́ iwájú. Ẹ dákun mo fi títóbi Ọlọ́run bẹ̀ ìyàwó mi ṣe sùúrù. Ẹ̀yin àna mi náà ẹ bá wa pẹ̀tù sí mo mọ̀ pé kó lè da lẹ́yìn náà bá wa. Ẹ wo bàbá kò sí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ bá wa kò sí ọ̀rọ̀ ń bẹ rárá. Àǹtí mi ẹjọ́ ṣé àjọmọ̀ yín àtọmọ yín ni igbó kó lọ fún yàn lórí kó bímọ síta. Jùmọ̀ kí ó ti sọ ṣú fẹ́ máa rò sí bàbá ọkọ ẹ ni. Kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ jẹ́ ká pàdé ní court. Ẹ wò dáadé ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú mo mọ̀ pé inú ló ṣì ń bí. Bí wá tá a wá a kò ní ká wá wo ẹni tó jẹ̀bi ká wá gbọ́ ẹni tó jẹ̀bi àtẹni tó jàre nǹkan tó gbé wa wá nìyẹn sá. Ẹ ti ẹ̀dùn náà Ọláwálé ṣé o fẹ́ sọ fún wa yìí pé òun ò mọ òfin tó di òun lórí ìyàwó alárédè tóun àti Jùmọ̀kẹ́ ṣe. Débi pé ó lọ ń bímọ síta èyí náà fi sírò ara yín náà. Ẹ wo anyway èmi ò lẹ́jọ́ púpọ̀ kan láti bẹ́ẹ̀ nìkan ẹnikẹ́ni rò nǹkan tó ṣẹlẹ̀ ni pé kóòtù lẹ ti bẹ̀rẹ̀ ìgbéyàwó yín kóòtù náà lẹ́dẹ̀ parí ẹ̀ sí. Yes. À ń jèkúrú kó tán nìyẹn tó fẹ́ máa gbọ́n owó ẹ̀ sínú àwa ní ká yanjú ọ̀rọ̀ kọ́rọ̀ ò tán. Àmọ́ síbẹ̀síbẹ̀ Ọláwálé ikú tó ṣe ó ti pọ̀ jù kò dáa rárá ó lójú obìnrin tó lè jẹ ìyà sí Jùmọ̀kẹ́ jẹ èmi gan tí mo jẹ́ ẹ̀gbọ́n Jùmọ̀kẹ́ mi ì lè ṣe rárá ó ti pọ̀ jù náà. Àǹtí ẹ ní sùúrù. A ní kọ̀rọ̀ parí ẹ tún sọ̀rọ̀ báyìí ẹ jọ̀ọ́ má bàa dákun ẹ bá a parí ẹ ní ẹ má bínú. Bàbá àgbà mo kí ẹ ṣe gan mo dúpẹ́ mo kí everybody fine kò ń ṣe pé mo jókòó bí láti prove pé mo jàre or something. Ṣùgbọ́n tí mo ṣàkíyèsí ni pé alábàárà láyé máa rí wọn kì í rélé kan náà. Ẹni tá à ń sọ̀rọ̀ nípa yìí lóòótọ́ nǹkan lè ti ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n òun náà ní àwọn ọ̀nà tí ó gbà wúlò fún wa. Gbogbo nǹkan tá a jẹ́ àti nǹkan tá a dì lónìí ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹni yìí. Mr. Wale ẹ jọ̀ọ́ dọ̀rọ̀ lọ mo máa advice yín kẹ́ gbé madam wá sí hospital because ẹ̀yin náà rí pé gbogbo gbìyànjú lórí wọn kò tí ì bọ́ sí bá a ṣe fẹ́ àlàáfíà ò tí ì sí lára tí mò ń wò yìí. Sister nurse ṣẹ̀rí kò kí n ṣe àti gbé wá sí hospital ní problem tí mo ní but tí n bá gbé wá sí hospital kò sówó tí mo máa ń ná ni. Ẹ gbìyànjú. I don't have money kò síṣẹ́ lọ́wọ́ mi for now. Ẹ jọ̀ọ́ ẹ kọ bá mi ẹ mọ iṣẹ́ tí yín ni ẹ kọ bá mi tún wo kí la lè ṣe tá a pọ̀ tẹ̀ lè fi wá oògùn bóyá bíi 200 300 500 gan agbára mi ṣe máa gbé ẹjọ́ bóyá kẹjú àǹtí malaria mi ta lè rà. Ṣé ẹlẹ́mìí wọn ló ṣá. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ gbé wọn wá sí hospital wa Ọlọ́run lè ṣòwò tẹ máa fi tọ́jú wọn tó dẹ̀ máa lálàáfíà. Àti gbé wá kọ́ ni problem but mi mọ magic tí mo lè ṣe mi mọ magic tó máa ṣẹlẹ̀ tí má gbé wá sí hospital tó bá béèrè owó lọ́wọ́ mi ni. Èmi gangan tí mo ṣe wà mo ń sick kálẹ̀ test mi náà máa mọ̀ pé nǹkan ń ṣe mí. Ọlọ́run á fẹ́ yín náà lálàáfíà. Okay. Máa tẹ̀lé nǹkan tẹ́ sọ. Máa tẹ̀lé nǹkan tẹ́ sọ láti gbé wá sí hospital yẹn. Ẹ jọ̀ọ́ ẹ gbé wọn wá madam náà fara lẹ̀. Tí o bá sanwó lọ́wọ́ èèyàn àìsàn ni o. Ẹ ṣe gan ẹ ṣe gan. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run sísítà mi ẹ mọ̀ ojú ló ń rojú ṣàánú fine doctor ti explain everything fún mi pé 350 la máa need fún operation tó fẹ́ ṣe fún ìyàwó mi ìyẹn kì í ṣe problem because nǹkan tó bá ti débẹ̀ dà láàyè èèyàn máa ń gba kádàrà ni èmi ti plan ara mi mo ti mo ṣe máa wá owó yẹn but ẹ jọ̀ọ́ ṣé ẹ kò lè bá mi bẹ̀ wọ́n like ẹ bá mi bá doctor sọ̀rọ̀ pé kọjọ́ kó bá mi ṣe operation yẹn tó bá ti ṣe tán èmi máa mọ̀ tí mo ṣe máa get owó yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run because for now ó mi kí n sanwó yẹn but kò sówó yẹn lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ fọ́ níṣà nígbà tẹ wá ń bẹ̀ mí nísì ṣé mi ni dókítà ni ordinary nurse lèmi jẹ́ bí báyìí náà dókítà ti bá yín sọ̀rọ̀ ẹ̀yin ní kẹ́ gbìyànjú kẹ́ ṣe nǹkan tó ní kẹ́ lọ ṣe. mo mọ̀ pé yín kọ́ ni dókítà ṣe understand but èèyàn tó bá múlé ti gbóná ló máa ń gbóhùn ẹ̀yẹ ẹ bá mi bá wọn sọ̀rọ̀
ẹ bá mi kì í ṣèyàn burúkú mo máa mọ tí mo ṣe máa lọ wá owó yẹn ẹ jọ ẹkọ jẹ́ kó treat ẹ jọ kí n fẹ́ kí ìyàwó mi kú ní ẹjọ́ torí Ọlọ́run help me out please help me Ọlọ́run á ràn yín náà lọ́wọ́. hospital wo lẹ́yìn ti gbọ́ nílùú wa yìí ipò wọn fẹ́ ṣe operation fún yàn lọ́fẹ̀ẹ́. Àfi kẹ́ lọ kẹ́ wá bẹ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ wọ́wọ́ yẹn kó kẹ́ kó wá. òun kété mi kó gúnyán ìsà ní ògbódò òun kété mi kó gúnyán ìsà ní ògbódò. ẹ wo gbogbo ọ̀rọ̀ lẹ yóò papọ̀ mọ́wé tẹ̀ ń pa lẹ́yìn kẹ́ tètè lọ ní ìsìnkẹ́ lọ́ọ́ zù fowó yẹn kẹ́ kó wá kọ́ lè ṣe operation yẹn on time. àlàyé tí mò ń ṣe náà ni kẹ́ try láti understand mi ò sọ pé kọ́ ṣe lọ́fẹ̀ẹ́ mo mí gbé kọ́kọ́ bá mi ṣe èmi á dẹ̀ máa san gbèsè ẹ̀ létà ẹ jọ kẹ́ lè bá mi save ẹ̀mí ìfẹ́ kí n kankan ṣe ni ẹ jọ̀ọ́ bá mi bá doctor sọ̀rọ̀ please just help me do this. ẹ kàn sọ pé kí help yín ni wọ́n ń ṣe láwìn gan ṣe fẹ́ ní kó ṣe láwìn ni ẹ gbìyànjú ẹ̀yin ní kẹ́ gbìyànjú kẹ́ mo bá yín fẹ́ ṣe because láì ṣe pé ẹ kó wá ní ìsìnkú sí kan tó fẹ́ ṣe sí o. mo fẹ́ kó wá kò sówó yẹn lọ́wọ́ mi ni. ẹ gbìyànjú o á bẹ́tà kẹ́ gbìyànjú kẹ́ sáré ẹ̀. ṣé ilé ayé ìtì ẹ̀ wá lé débi pé kò tiẹ̀ sáwọn èèyàn tó ń ṣàánú mọ́ rárá ni. ọwọ́ náà nìyẹn wà. ọ̀fà yá. ẹ wo nẹ́tíwọ̀kì yẹn bad bí o kò tẹ̀ ń bá mi sọ lórí fóònù kúdé ẹ̀ clear sí mi mo ń gbọ́ yín. nǹkan tí mo ń try láti explain lórí fóònù ni pé ó rẹ ọ̀rẹ́ ìyàwó mi bẹ́ẹ̀ ni so ó like nǹkan kékeré tí aláwọ̀kọ́ pé ó ti wá dín ńlá ó di nǹkan tó ní wọ́n máa ṣe operation fún ni so ó ti wà lọ hospital nsìn báyìí mo wá ní ìdánwò owó ni mo ti ń wá káàkiri so mo wá ní kí n wá báyìí òun gan ló ràn mí létí pé kí n wá sọ̀rọ̀ pé èèyàn dáadáa ni pé ó láàánú wa lójú in fact tó bá tiẹ̀ jẹ́ pé kò yá wa ni a máa dá padà. ẹ wò bí ṣe wà yín ẹ believe mi ní ọkọ lọ́wọ́. sọ ọkọ lọ́wọ́ mi bí ṣe wà yìí ẹlẹ́dàá ìwé mi mo ò ní ṣí ń gbá kò sọ ọkọ lọ́wọ́ mi kí la fẹ́ ṣe báyìí. ibi ẹlẹ́kẹta tí mo máa lọ lónìí rèé kòsókòsó náà ni everybody ń sọ kòsókòsó ló ń sọ ọmọ yẹn wà ń bẹ́ẹ̀ tí àbá fún dókítà ló wọ̀n ní treat ẹ. ṣe báwo èmi ni Jùmọ̀kẹ́ lágbára tí Ọlọ́run kò ní ṣe Jùmọ̀kẹ́ sí ààrẹ bẹ́ẹ̀ ló máa fi rìn jáde lọ hospital kò súnmọ́ ọkọ lọ́wọ́ mi. but ẹnu fọ́bọ̀ a lè fẹnu sọ fún dókítà pé kó máa treat ẹ lọ tábà fún wọn lówó wọn ò ní ṣe anything. mo fẹ́ ṣe báyìí o bí ṣe wà mí ní ṣe ń gbá bí ṣe wà bọ́dì lẹ́ ń wò ó kò sí ọkọ lọ́run bí ṣe wà ayọ̀ Ọlọ́run bá ń lọ. ó ṣe gan ìyá mi. Ọlọ́run máa ṣe o ibi tẹ́ ẹ̀ kó pẹ́ sí ẹ bá àánú pàdé ìwọ Ọlọ́run ti fẹ́ rówó báyìí níbo lówó wà. ẹ wò ìyá lọ́jà àfikẹ́ gbà mí ọmọ yín ò ní ṣàárẹ̀ hospital ta wà 350,000 ọdún ká lọ mú wá níbo ni mo ti fẹ́ rí yẹn ni mo ṣe ní kí n wá sábà yín ẹ jọ̀ọ́ ẹ bò mí láṣìírí ọmọ yín ò ní ṣàárẹ̀ ní fojú sunkún ọmọ ẹ̀ ní dààmú lórí ọmọ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo iye tẹ bá rí ẹ ṣáà ti ẹ̀yà mi ẹ jọ̀ọ́. ó ga ọ láwọn kò sànú wa kẹ̀dẹ̀ mọ́ owó ìyá Jùmọ̀kẹ́ èèyàn mẹ́ta ló gbowó lápò ẹgbẹ́ tán rí nǹkan kan dá padà kò sówó kankan lẹ̀ ojú ẹlẹ́dàá yín tó. wọ́n ti wáyà gbogbo owó ẹgbẹ́ tán. ṣé ẹ má tán yìí ṣé ẹ má gbé òtọ́rọ̀ kò sí owó kankan lápò ẹgbẹ́. ìyá ọlọ́jà ẹ wò ẹ ṣàánú mi ẹyẹ tí ẹ yẹ èmi wò kẹ́tì ẹ gbìyànjú kẹ́tì ẹ wò bóyá mo máa tiẹ̀ ṣe dáadáa èmi ò ní ṣe bí àwọn màá tètè wá owó yẹn tí máa tètè dá padà fún yín mo mọ̀ pé inú àpótí ẹgbẹ́ lẹ ti yá màá dá padà bó dẹ̀ ṣọwọ́ yín náà lẹ bá ti lè yá mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. kẹ́pọ̀ bá wà lọ́wọ́ mi ni kí ló tí mi ò ní yá yín kẹ́ẹ̀dẹ̀ máa wo tó bá jẹ́ bí ìjẹta àbí àná lẹ bá wà ní kìbá sì tún dáa díẹ̀ kò sọ́jà kankan lórí igbá gbogbo èlùbọ́ tó wà ní ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ mo ti tà mọ́lẹ̀ tán mo ṣẹ̀ sẹ́ǹdì owó kan fi rajà sí ilé kan fi bá mi rajà ní kò sí nǹkan kan. ayé mi ò ayé mi ò. má bínú náà ajẹ́kẹ̀rí yá bò rẹ̀ ṣe ti gbọ́. bóyá kí n tún pọ̀ sókè rẹ̀. náà ajẹ́kẹ̀rí yá ibi ẹlẹ́dàá yín tó kò sówó kankan lọ́wọ́ mi. ọmọ mi ò. I'm so surprised to see you. Ṣé àdúgbò Ìlòǹgbé ni? What are you doing in this area? Yeah. Around náà ni mò ń gbé. Around ni mò ń gbé. You look lost. Are you okay? Is everything fine? Seriously, I'm not fine. Oh my God, you're not fine. What's wrong? You know what? Just come into the car. Yeah. I'm so sorry about whatever you might be going through. Kí ló ṣẹlẹ̀, Wálé? Seeing you like this breaks my heart. What's wrong?
Ishara, it's a long story. I want to hear. Okay, all right. How can I be of help? Kilo Shelegongo, just summarize it. Ololo tí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. Ìyàwó mi wà lọ́sípítù, I need owó, wọ́n fẹ́ operation fún. Oh my God. Owó ni mo ń wá káàkiri. Your wife. Okay, you know what? So you need to get back to the hospital. Yes, Ali. How can I be of help? Okay. Say 500,000 kéré jù. 500,000. Yeah. Of course, 500,000 must a lot. Okay, so you can manage it, right? Of course. Okay. Give me your bank details. No, ma send the account number. Let me give you the doctor account. Okay. What's the bank? I think it's using Zenith or something. Oh, Ọlọ́run ẹ mà tóbi o. Zenith, no. Ọlọ́run ẹ mà tóbi o. Okay, give me the number. Ọlọ́run ẹ mà tóbi o. It's okay. Are you sorry? No, that's okay. It's nothing. Okay, I'll just send it now. Ìyàwó mi ò ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi. Kí ló fẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi fún? Ẹ̀tọ́ mi ni mo ń ṣe gẹ́gẹ́ bí ọkọ. Ọlọ́run ọba ni kò jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tí Ọlọ́run ṣe tó ti lálàáfíà. Kàsálàáfíà yẹn gbogbo ló ṣe gbogbo. So, a kì í dúpẹ́ ara ẹni bí Yorùbá ṣe máa ń sọ. Wo ọkọ mi jẹ́ kí n dúpẹ́ o. Jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ o. Tó bá yẹ pọ́kùnrin mi ni a fìyàwó ẹ lọ ẹ máa sá lọ ni. Jẹ́ kí n dúpẹ́ o. Èmi kì í ṣọkùnrin mi, ọkọ ẹ lèmi, okay? Bọ̀ níbo ló ti wá rówó? Torí mo mọ̀ pé kò síwó lọ́wọ́ ẹ̀. Kò dẹ̀ síwó lọ́wọ́ mọ́mì náà. Níbo ló ti wá rówó tó fi sẹ́ẹ̀tì gbé lọ hospital? Seriously, long story ni. Bọ́n tí mo kọ́kọ́ ń bẹ̀ ni pé tí Ọlọ́run bá ti ṣetán tó fẹ́ ṣàánú ẹ̀dá, èèyàn náà lọ́lọ́run máa ń rán gẹ́gẹ́ bá ṣe máa ń gbọ́. Ọ̀rẹ́ mi kan tí mo ti máa ń dágbọ́n sọ̀rọ̀ ẹ̀ fún ẹ díẹ̀díẹ̀, ọmọ náà ni Ọlọ́run lò fún mi. Lóbìnrin lọ́mi pé kí ló tún ṣẹlẹ̀, mo ní ó kú níbọn ro. Kí ló ṣẹlẹ̀, mo ní ìyàwó mi báyìí wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan lọ́sípítù, bá fẹ́ san fún operation. Ó dẹ̀ béèrè lọ́mi pé èlò ni. Èmi tí ẹni tó bá tẹ̀lé rẹ ní tìǹ fún mi kí màá tún wá mú máa sáré láti gẹ́ẹ̀tì tó kù tó máa béèrè pé èlò ni tí mo sọ yìí fún ikọ̀ ni kí n send account number mi or kí n send account number doctor mo send account number doctor sí the next thing doctor gan ló kọ́kọ́ pé mi pé àfọ àwọn rówó kan ò ṣe látọ̀dọ̀ mi ni can you imagine. Ọlọ́run máa ṣe Ọlọ́run á bá mi bless ẹ nínú. Àmín. Ọlọ́run á bá mi bless ẹ gbogbo nǹkan tó ń dùn ọ́ lọ́kàn lọ́lọ́run máa ṣe fún wọn. Gbogbo nǹkan tó fẹ́ kọ́lọ́ ń ṣe fún yìí tí ó fẹ́ kọ́lọ́ ń bá lé dànù gbogbo mo fẹ́ kọ́lọ́ ń bá fẹ́ gbogbo mo kọ̀ ẹ̀ kọ́lọ́ ń bá kọ̀ torí olóore wa ni o. So baby ṣé kí n bẹ ṣe tíì tó gbóná orí mi tí ìbẹ̀ bó ṣe wà láàfọ̀ náà. Are you sure? You don't want to take anything? I'm okay. My baby, do you want anything? You're fine? Are you sure? Please be fine, okay? You know mommy is fine now. So, well, I don't even like talking about it because I realize sometimes I'm not just lucky. And to be when to are dedicated to relationships. Even my male friends, they can tell you because I'm very emotional and I don't like, I like things happening. But okay, JP, most people get into wrong hands. No matter how much I dedicate my time, it's not a good experience. So you mean you don't have a boyfriend? You don't have a fiancé? Like you don't have anyone in your life? No, I don't. Actually, I broke up with my ex last month. Really? Yes. I caught him, doing a thing with my friend, my very close friend. Your friend? Yes. This is the friend that I practically discuss, my relationship, what's going on with me and my partner. Anyway, the life is full of drama, so people are funny these days. And, other times, you even get to like somebody, but due to something or situation in their lives, I'm at a work. And who is that person that you like or you love, you want to get close to?
Honestly, I don't know. I don't even know why you don't want to talk about it. Oh, I don't even know how to say it. So. Okay, what I'm saying is, who is that person that you truly like that you want to get close to till the, you know? I hope it's not what I'm thinking. So I hope it's not what I'm thinking. There's a situation right now, and it's quite unfortunate. This kind of situation not to warn me about it in the past. So, recently, but first thing first, I'm not out here. That's Dali, no, far from it. Because that's what I realize and you're legally married. So. Okay, but can you just go straight to the point, because what's in there about me already? No. You don't need to be afraid, okay? Okay, fine. I am pregnant. Sorry, for who? For you. How? Because actually the last time, it's a missed period me, so I realized what it taking. Come on, Feishara. Don't do this. Is this a joke or something? No, it's not. Come on. Now. You know I'm married. I'm legally married. That's what I said. I'm not out here to cause you any pain or cause trouble. But that's what you're doing already. I can't do that. See, Sherry might get it wrong. I'm not saying marry me. No. Hell no. What I'm just saying is, I think I owe it to you to let you know, okay, definitely, you don't need to do anything for me. This is too much for me to handle. I understand. You don't understand. You don't. Oh my God. Kò ṣáàjì pé mo fẹ́ lọ báyàwó ẹ̀ kí n sọ fún pé mo ti lóyún fún ẹ. Kò dé pé mo fẹ́ lọ gbé sórí social media or mo fẹ́ lọ sọ fún anybody. No. Kókò mọ ní pé ọlọ́mọ bì kan fi tó kú lẹ̀ fún mi. But I think I owe it to you to tell you, to let you know pé ọlọ́mọ lọ́wọ́ mi. You don't have to do anything, don't worry. Okay? Òye mi rárá, wọ́n ní 10 million làwọn fẹ́ gbà. What? 10 million? Yes, wọ́n ní 10 million làwọn fẹ́ gbà káwọn tó lè release ẹ̀. Come on, that's a whole lot. Tó bá mọ èèyàn tó ti ń pè mí, àwọn family ẹ̀ ti fẹ́ pè mí pa, wọ́n ní ṣe torí pé gbé mi lọ sí court. So ọ̀nà tí mo fẹ́ gbà yọ ni pé kí ní kọ́ wá kidnap ẹ̀. Of course, kí ló expect? Ọmọ àrùkọ́ àwọn làwọn ń díẹ̀ ni. Báwo ni mo ṣe fẹ́ explain ara mi? Darling, calm down. Calm down. I know you are tensed right now, but I need to solve everything, honey. Ṣé o lè bá àwọn kidnappers yẹn sọ̀rọ̀ ni? Tó bá tẹ̀lé gbà bí 7 million lọ́wọ́ wa, 10 million pọ̀. Baby, mo ti try nǹkan tó jù bẹ́ẹ̀ lọ. In fact, mo ti bá wọn sọ̀rọ̀ 8 million. Wọ́n ní tí mi ò bá ti lè mú 10 million naira yẹn wá pa àwọn máa pa ni. Kọ́ máa pa o, kọ́ máa pọ̀ mọ́ lọ́mọ o. Kí mo fẹ́ ṣe báyìí o? Okay, calm down, darling. You know what? Let me make 1 or 2 calls. I'm around here. Sorry. Please, just take it easy, okay? Take it easy, I'm coming. Yes. Even nígbà tí mọ́mí ìyàwó mi gan tí wọ́n ní kéèsì apààyàn, ẹni yìí náà lẹni tó dúró fún wa. Láti sẹ́ni mọ́. Gbá mi ta. Ẹni sùúrù. Ẹni sùúrù ṣe ẹ ṣàfara yín. Kí ni sùúrù? Alẹ́ ẹni sùúrù ẹ fara. Kí ni sùúrù? Ẹ fara yín balẹ̀ ẹni sùúrù. Okay. Ìgbà tó sọ yìí, ó rí bẹ́ẹ̀. Láti sẹ́ni mọ́, ó dá mi lójú, ojú mi méjèèjì báyìí mo fi rí wọn. Ṣé o lè ṣọ́ọ̀bù tá a bá dé ta ń bẹ̀rẹ̀ máa rí àṣẹjúmọ́? Ó dá mi lójú. Tí mi bá báyà àṣẹjúmọ́ bẹ̀ máa bá ìjà o, bẹ́ẹ̀ tí máa báyà àṣẹjúmọ́ bẹ̀ wà láìka láì máa kọ́mìtì sí ẹ lọ́rùn. Láti sẹ́ni mọ́. Máa kọ́mìtì sí ẹ lọ́rùn. Sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn, nǹkan tó kéré jù ní ayé mi. Bọ̀ fún mi bí oṣù méjì, máa arrange everything. Oṣù méjì kẹ̀. Mi ò lè cope di oṣù méjì yẹn. Mo sọ pé bọ̀bọ̀ tí mo wà lọ́dọ̀ ẹ̀ ó ní mi lára gan seriously. Mi lè cope oṣù méjì ti pọ̀ jù. Okay, kò sí wàhálà. I can still do that.
màá gbìyànjú. I trust you. Báwo ni owó tí mo dé? Ó jẹ jábẹ. Ìyá Sẹ́dímọ́. Ìyá Sẹ́dímọ́. Ṣé ọ̀dọ̀ àti ẹ̀ tó sọ pé òun lọ fún mi lélẹ̀? Ṣọ́dọ̀ àti ẹ̀ ló wà yìí. Tàlẹ́. Níta ṣẹ́wà òkè. Ẹ wá Charlie ma ní sùúrù, wọ́n á sọ̀rọ̀ sí mi. Ọkùn ṣẹ́wà òkè. Charlie, take it easy. Ẹ sà, ayé yín fẹ́ bàjẹ́ ni. Mo bá yín sọ̀rọ̀. Mo bá yàwó mi sọ̀rọ̀ ẹnu bí tóbi. Tí bá kọ́ ọdọ àpòlò ìwé rẹ̀ dáadáa ṣe àbúrò rẹ̀ bọ́ ẹ̀. Olè dúkú ni. Bàbá Sẹ́dímọ́! Bàbá Sẹ́dímọ́! Bàbá Sẹ́dímọ́ ti bá lọ! Bàbá Sẹ́dímọ́! Lébọ̀! Lébọ̀! Bàbá Sẹ́dímọ́ ti bá lọ! Yé wọ́n ti pààyàn! Yé wọ́n ti tán! Ẹ gbà mí! Kí ló ṣẹlẹ̀? Bọ̀dá yìí àti obìnrin kan náà wà rajà lọ́wọ́ mi bí báyìí wọ́n dẹ̀ mú ọtí lọ́wọ́ o bí ọkùnrin kan ṣe dé nìyẹn ó bá ní pé ìyàwó òun ni ó gbé wá kí n tó rí kí n tiẹ̀ tó mọ̀ kọ̀ọ̀kan báyìí ó ti fọ́kọ̀ mọ́ lórí. bẹ́ẹ̀ ni tí mo wo yìí ó ti kú. mi ò tiẹ̀ mọ́ mi ìjẹ́ fọwọ́ kọ̀ wọ́. ẹni tó làgò mọ́ lórí dà. ìjẹ́ mo tó bọ́ síta ó ti sá lọ. ó làgò mọ́yàn lórí ó dẹ̀ jẹ́ kó lọ ó lè mú. láti wọ́n sá lọ ni. ọkọ̀ sá débi ló gbà. bẹ́ẹ̀ ni bí ló gbà. ibi ló gbà. Mọ́mí Sẹ́límọ̀. Báwo ni? Ṣé ń travel ni? Irú ìbéèrè àpọ̀dà wo nìyẹn? Ṣé wàá ló mọ nǹkan tó ṣẹlẹ̀ ni? Mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀. O mọ nǹkan tó ṣẹlẹ̀ báwo? O mọ̀ kí bàbá Sẹ́límọ̀ ti jáde kúrò nílé yìí láti ìjẹta. Wàá sọ fún mi pé o mọ̀. Mọ́mí Sẹ́límọ̀ mi ì mọ kankan. Ok, ṣe fẹ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ó dà mo fẹ́ gbọ́. Èmi àti ọ̀rẹ́ mi kan níbi iṣẹ́ àjọṣeré jáde lọ sí báà kan. Bí dáàdì Sẹ́límọ̀ ṣe wá ká mi mọ́ bẹ́ẹ̀ nìyẹn o. Ló bá fọ́gùn mi ẹni ẹlẹ́ni lórí. Ẹni ẹlẹ́ni ti kú báyìí. Ó ti sá lọ láti ìjẹta. Àárọ̀ yìí lọ̀rẹ́ mi kan ló hint mi wípé ó mà tó ní báyẹn pé wọ́n ti lọ gbé. Torí ẹ̀ èmi náà ń sá lọ mo fẹ́ sàsálà fẹ́mi ara mi. Bàbá Sẹ́límọ̀ ti sá lọ o. Ẹ jọ̀ọ́ ìlú wo lẹ wá lọ báyìí? Tí mò ń sá lọ Kòtónú yá. Ṣé mọ̀ yán Kòtónú ni? Ìyá ọkùnrin kí n sàsálà fẹ́mi mi lójú. Ṣé kí n dúró ni? Ayé mà burú. Ó dẹ̀ ṣe fẹ́ ràn mí lẹ́wọ̀n. Ẹ jẹ́ máa lọ. Mọ́mí Sẹ́límọ̀. A máa ríra lẹ́tà. Ẹ̀rí kan tó jó oníṣìnà rí. Olóòṣì, aláràkà, oníranù kan tó jó oníṣìnà rí. Òun lójú yín ti rí yẹn. Kí òun wà lé ọkọ kí tọkọ ẹ̀ máa tó. Kò máa bá obìnrin mi yìí ó máa ga fún ọ. Àǹtí mi. Yes, ṣẹ́yìn náà ti wá rí i pé gàǹbàrí ẹ̀ ó jẹ díẹ̀ nù òbí. Kò wọ́n mi náà bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ but nígbà mi bí ọ̀rọ̀ tí àwọn àgbàlagbà ṣe máa ń sọ tó ṣe bí òwe wọn ní orí bíbẹ́ kọ́ ni oògùn náà orí a lè torí pé orí níná káwá bẹ́ orí náà sọnù náà torí ẹ̀ mo ti pè láìmọ̀ ìgbà mo ti try láti bẹ̀ mo ti wàásù fún lóríṣiríṣi ó yarí ó nínú pé dandan òun fẹ́ lọ sí court ok fine sí ta bá wá lọ tí wọ́n pín everything sí méjì at the end of the day fine pé ó ti ní lọ́kàn pé òun lòún jàre òun lòún máa win ṣé nǹkan tí wọ́n bá fún yẹn ṣé yẹn ló fẹ́ sọ déèyàn ni ọmọ tí a bí ń kọ́. Ọlájúmọ̀kẹ́ ṣé bí ọ̀rọ̀ ti ṣe rí ni ọkọ ẹ̀ ṣàlàyé fún wa yìí. ẹ má dá lóhùn bọ́dá mi kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ kí ló ń sọ. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ. kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń sọ kí ni big deal ẹ̀jọ̀ kí ni big deal tó ṣe. tó bá ó fún lówó hospital so. Really? Jùmọ̀kẹ́ wà ní sùúrù ni o òkú òkè ń wó orúkọ àwa rúru. ẹ yẹ kí n sọ̀rọ̀ ó fún lówó hospital fine ayé ń ṣerú ẹ ṣé tí ò bá ṣe ẹlòmíà ṣe tí yóò bá ṣe ẹlòmíà ṣe nítorí pé wá fún lówó hospital ó ṣe kinní kan ìyẹn ni kò fún lóyún kó bímọ síta ẹ jẹ́ ká pàdé ní court kò sọ̀rọ̀. ẹ wò dáadé níbi tá a dé I'm short of words ní ìtẹ́ ẹmọkọ́ tí mo lè sọ ẹ mọ̀ pé àǹtí mi ló yẹ kó wá but wọn ò sí nílé wọ́n kàn ràn mí wá ni tí n bá dẹ̀ délé máa jíṣẹ́ fún mi gbogbo ọ̀tẹ̀ sọ pátápátá àti ilé ìtọ́lá wálé sọ náà máa jíṣẹ́ fún mi. àjíṣẹ́ nílé. All the love, everything I show to you. Again, just believe you can do this to me. Yeah. The love I show to you without God.
Smart àbí kí ló ti porúkọ ẹ̀. Mo ń bẹ sọ látẹ̀kùn. Wọ́n ní pé ta ló wọ́n ń pé kẹ́ lọ gbé Mrs. Jùmọ̀kẹ́. Bọ̀ ẹ ti ń bi mí látàrọ. Mo ní ọ̀kan kó rọ́ wa ká lọ gbẹ́ anybody. À ń ṣe kidnappers, à ń gbéyàn, àìwá mi lágbẹ̀ẹ́ ṣe ẹ̀fẹ̀ mi lẹ́nà. Alágbéyàn, à kì í gbéyàn. Mo fi ọ̀rọ̀ ẹ rẹ́rìn nítorí pé ẹkún tó máa sun. Mo béèrè lọ́wọ́ ẹ, mo ní pé ta ló ń pé kẹ́ lọ gbé Mrs. Jùmọ̀kẹ́. Bọ̀ kí ló ń ṣe tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe yẹn náà? Ṣé fẹ́ máa wẹ́sùn sí wa lẹ́sẹ̀ ni? Àgbẹ̀ anybody wọ́n wá ń ṣe à ń ṣe kidnappers ṣáájọ́ tọ́ọ̀gì ni ṣáájọ́ ọmọ ta ni kí ló ń ṣe tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ náà? Smart, ta ló ń pé kẹ́ lọ gbé Mrs. Jùmọ̀kẹ́? Ẹ mọ̀ wọ́n ti máa sọ fún yín sísá ẹ̀ bá fẹ́ mi sílẹ̀. Shut up your mouth! Mo ń bẹ sọ jẹ́jẹ́, mo ń sọ sóbìnrin, ó sọ fún mi pé wọ́n ń wò pé wọ́n ṣe kinní kan. Ok, nísìn, màá wá fi irú èèyàn tí mo jẹ́ wọ̀n ẹ̀. Ṣó ti gbọ́? Sórí, nǹkan kan wà níbí, wọ́n ń pè ní ófọ̀fọ̀. Sórí, mo mọ̀ pé òmùkọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Iron ni wọ́n ń pè bẹ́ẹ̀. Boiling ring ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ṣó ti rí? N bá nọ́ọ̀sì, òun ni mo máa lọ mú wá fún ẹ. Màá kọ́kọ́ fi dá pátá mi ṣe lára. Bóyá ọmọ wá sọ, agbónisọ̀ wá sọ fún mi báyìí. Tọ́jú lọ́sítà mọ́níta lọ́wọ́ yín pé kẹgbẹ́ mi sí Jùmọ̀kẹ́. Ó sista bẹ́ẹ̀ ń tẹ́tì mi yìí bí pẹ́ fẹ́ kí confess nǹkan tí ń ṣe. Àkí ló ń ṣe yìí náà, mi ìgbéyàn ẹ báyọ̀ lọ́dọ̀ mi. Àwọn ògbéyàn àmọ́ pẹ́ tó gbé o, àtẹ̀báwọn tó sọ ni ẹ wá síwájú. Mi lábẹ́ ń jí gbélé mi lórí àwọn ohun gbéyàn, àgbéyàn. Bẹ́ẹ̀ ń ṣe ibi pẹ́ fẹ́ rọ́ọ̀pù mi ni, mi ìmọ̀ kankan pa ẹ̀. Mr. Radical, my good person, mo like ẹ gan. Ṣé pé gbà tó ti dé ìgbà mi ò fọwọ́ kan rárá tó mọ̀ pé you are a gentleman. I no be gentleman at all. I no be gentleman at all. Na policeman make me gentle. Ara me gentle. Situation tí mo wà nú ẹ̀ ló jẹ́ gentle. Calm down. Sórí àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n ti jẹ́wọ́ fún mi. Ọlọ́pàá àwọn yòókù tí wọ́n jẹ́wọ́ fún yín ẹ lọ bá wọn mi àti yóò ní kéèsì mọ́. Calm down. Ṣé fẹ́ gbọ́? Mo fẹ́ kí o sòótọ́ fún mi. As in, mo fẹ́ kó bá mi sọ̀rọ̀ dáadáa wọ́n náà wọ́n. Ó jẹ́wọ́ fún mi. Ọ́físà, ẹ má fi ọwọ́ kàn mí. Tí mo bá fẹ́ ṣe ọlọ́pàá, màá bí jẹ́ DPO àbí kọmíṣánná. Tí mo dispute ẹ̀. Ẹ má tẹ̀fà lára mi, ẹ má lo iṣẹ́ lára. Ẹ jọ torí Ọlọ́run. On one condition, mo lè fi sọ̀rọ̀. Okay. Báwo ni mo ṣe máa bọ́ nu kéèsì? Ṣé o fẹ́ gbọ́? Confounding me, o ò ní problem. Ṣé o fẹ́ gbọ́ bí tó wà yìí, yẹnu yà ló ń jẹ́ o. A padà kú mi báyìí. Tó bá ti jẹ́wọ́ fún wa, o ò ní problem, a kú mi báyìí. Àwọn onígbà onígbọ̀wọ́, báwo bá gbá onígbọ̀wọ́, àwa tẹ, àwa yá, àwa di non-entity níwájú àwọn tó wà initiated o. Lórí ọwọ́ yìí, smart. Máa ṣe bọmọ tí ó gbà tírénì. Confirm. Ṣíwèrè dànù. Network yẹn. Aláì. Àgbà. Tí wàá lè. Afa kí ló ṣe? Ó ti fẹ́ pọ̀n. Surakatula. Orí ẹ̀ wà ń bẹ̀ gbà. Surakatula. Ọ̀rẹ́ mi. Tó ń sọ. Ẹ Sálá, báwo lè bẹ kó jẹ? Kí ló ṣẹlẹ̀ fẹ́nu ẹ sọ̀rọ̀? Ẹ ṣeun. Ṣé rí mo ti ṣàlàyé fún àwọn àǹtí yìí nígbà tí mo ti rí àwọn ní ẹnu ọ̀nà. Àwọn náà wá mú mi wá bí. Èmi ò mọ̀ pé jọ́ìntì náà tún wà bí pé àwọn yẹn máa ń ṣe fàájì o. Yìí sì mú kọ́ọ̀pù dání, èmi náà bàbá yín mú nú kínní. Wá, o lajú ẹ dáadáa ni. Ṣé ìbá ìjọ ilé ọtí lójú ẹ ni? Wọ́n sọ fún ẹ pé fàájì là ń ṣe ń bí. Èèyàn làwọn pa mí kó jẹ́ kó rí ẹ pé tó bá fẹ́ bá wa sọ̀rọ̀ kó sọ̀rọ̀ normal. O ti gbọ́. Ẹ mọ̀ bínú, èmi ò mọ̀ pé bíbá ilé alápàtà àwọn èèyàn.
ẹ má bínú sẹ́rí nǹkan tí mo torí ẹ̀ wá bí gangan fún ni pé sẹ́rí ìyàwó ọ̀gá mi gangan lémi pẹ̀lú rẹ̀ jọ ṣe díìlì àjọṣe díìlì ni ó sì yí ọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́ ó fún mi lọ́wọ́ tèmi ni ò bá fẹ́ fún mi mo wá wò pé ọ̀rọ̀ tó sì wálẹ̀ yìí lè gbé lọ sí tọlọ́pàá yìí sì lè gbé lọ sí ọgbà àwọn sójà mo wá wò pé mo gbọ́dọ̀ wá fẹjọ́ ẹ̀sùn àwọn tí wọ́n jù mí lọ mo sáà sí tírèsì bí ngbà tán wá fún mi mo wá rí àwọn náà wá ní ẹ bá mi gba owó lọ́wọ́ wọn torí ẹ̀ mo sì wá bí. ìyàwó ọ̀gá ẹ̀ fọwọ́ lágbá ẹ lójú. ó fi gbá mi lójú ni o. ó dẹ̀ fẹ́ ká kọ̀yà fún ẹ. bẹ́ẹ̀ni. ìyẹn ló kéré jù nǹkan tó kéré jù fáwa nìyẹn. ó sọ bí padà a gbọ́n pẹ̀pẹ̀pẹ̀ bí tó wà yìí ó fárẹ̀ balẹ̀ kí ni ṣe ẹ̀ a máa ń sanwó lẹ̀ níbi táwa yìí ni lọ́ba sanwó yẹn sílẹ̀ yẹn náà pè lásán tẹ́lẹ̀ àwa máa ń gbà bọ́wọ́ tó sọ yẹn tó fẹ́ gbà kí ló pè tú kí ní kó àti kí ló pè. jẹ́ iṣẹ́ rí owó wà lọ́wọ́ wọn owó wà lọ́wọ́ ọ̀gá mi àti ìyàwó ẹ̀ tẹ́ bá ti lè mú ẹ̀yẹn kan béèrè 20 million ẹ rí i pé yóò fún yín 20 million. 20 million àá wà òkè àá máa fi ṣòwò iṣẹ́ tó wọ́n wà àá lè máa kó rẹ̀ àá máa kó bùkátà lọ sí ibi tó ti wá. ẹ mọ̀ síbẹ̀ ẹ mọ̀ jẹun bá tèmi lọ kí wọ́n láǹfààní pé mo gbé iṣẹ́ wá fún yín ṣé èmi mo ní client ṣé ọ̀dà ẹja sí báyìí ṣé tẹ́ bá ti gba 20 million mo mọ̀ pé yóò fún yín tẹ́ bá ti gba 20 million ẹ̀yin náà ẹ yọ 500,000 nù ẹ fẹ́ mi ní 19,000. wà àbọ̀lẹ̀ burúkú ni ẹ ni ṣé o yá wẹrẹ ṣá káwa mú 500,000 náà nínú 20 million ṣé o ṣí ere ni ṣífìlà tó wà lórí ẹ̀kọ́ bẹ̀ ọba kí pé méjì láàfin ṣífìlà yẹ. mú fìlà ẹ wá báyìí sọ́fà bọ́lẹ́dì a máa fi inú bàtà. inú bàtà. ẹ ti ẹni sùúrù náà ẹni sùúrù náà. àbọ̀ ló ṣì lélẹ̀ yìí. ṣé idiot ni ẹ àti sọ̀rọ̀ ká tó wọlé síbí báyìí ni ọgbẹ́ni ò lè máa là láwọn lọ́wọ́ o àwọn kọ́lá fẹ́fẹ́ ẹ̀mí wa rọ́ọ̀kú ni àwọn kọ́kọ́ la máa yọ iye tó ń wà bẹ̀. ẹ má bínú ma. ṣúgà mo ti mú bàbá àbàdàn. ìkútọ́nu ni mo ti mú wèrè wá. ẹ jọ tó lọ ṣebí nínú 20 million èmi náà sáré bíi 2 million. ọmọ dáadáa ni ọmọ tó sọ ó ta lẹ́nu 2 million máa tó ẹ̀ àfi bọ́n family. Smarto babo lọ gba information àti gbogbo details iṣẹ́ yẹn kó lọ arrange ẹ̀. lóye máa jẹ́ nìyẹn. ó yá nìṣó. fìlà mi tí ì mú. kí ló ṣe ọmọ yìí. níṣó bẹ́ẹ̀ ní sọ́wọ́ ẹ̀já bẹ́ẹ̀ ń ṣe bí àṣẹ. màá fetí ẹ láì ti sìgá ń sìn ṣó yá wéré ni. ọ̀rẹ́ mi ibi tó sọ pé wà gbé wa lọ yẹn oṣù máa gbé wa lọ tó ló ń jẹ lé màá jẹ tó sórí yẹn náà màá jẹ gbogbo ẹni máa jẹ papọ̀. ó dẹ̀ nǹkan tèmi fẹ́ Jùmọ̀kẹ́ abúlá ni mo fẹ́ o. no ẹnu abúlá ni mo fẹ́ wo Jùmọ̀kẹ́ dẹ̀ níbi ìpọ̀ tó máa ń tún lé rìn tó bá débi oúnjẹ yẹn ó make sense gan. gbé wa lọ gbé wa lọ náà. Jùmọ̀kẹ́ ibi tẹ́ bá ti fẹ́ lọ ẹ gbé wa lọ ibi tí wọ́n fẹ́ lọ kájọ lọ ibi tí wọ́n náà fẹ́ lọ kájọ lọ. ọ̀rẹ́ mi wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. wọ́n ló máa sanwó. wọ́n ló máa gbé wa lọ ọ̀rẹ́ mi. ṣé mo lè join company. ẹ jókòó. bọ́ọ̀ lè máa ṣe báyìí mo tẹ́ mọ̀ ẹni pé wá jẹ́ ìwà who does that ṣé ẹ̀ mọ́ rí mi. no ó wrong it's wrong. Anyway sister mo fẹ́ rí yín. èmi lẹ fẹ́ rí báwo ṣé mo jọ single lady ni I'm a married woman abẹ́ ìwòjú àwọn tẹ fẹ́. hello. tí a bá ṣe mistake yóò yẹ láti fi bọ́ fọ́ omi bí ẹ bá ń kọ́ sáfíkà nítorí ká ṣe àwọn òṣèlú tó jẹ́ bẹ́ẹ̀ tí ẹ bá ṣe mistake bẹ́ẹ̀ fọ́n láti sọ báyìí. ayé smart. Dúdú Yẹmí, my caller, you're looking good. Sweet, how are you doing? Can I have a word with you? Ìṣẹ́jú kan láti jọ yòókù kú béèrè pàdé ẹ̀ já lọ járe. Kò sí problem ẹ wà ṣé wà ókè ẹ máa smile ẹ jẹ́ ká máa jọ rẹ̀ ẹ rẹ́rìn are you right no problem kò sí wàhálà kò sí wàhálà. ayé mi o sísá ìjọ ẹ mọ̀ wọ́n tẹ́lẹ̀ mi. ọmọ yìí tẹ́lẹ̀ mi ọlọ́pàá ẹ̀ ní nọ́mbà níbi o ẹ̀ ní nọ́mbà níbi o. àmọ́ kí ni ká fọ́ mọ́ mi ẹ̀ máa rí o máa kúrò ní kéèsì ìgbà mi sọ fún yẹn sọ pé owó pín wọ́n lọ ọmọ ya.
mo bá rìnrìn òṣì. kí lèmi ṣe èmi ò ṣe máa kọ́ náà sórí gbogbo tó bá sọ nígbà yìí máa bí àwọn nìkan là ń gbà yìí gbogbo ẹ̀jú kó wà ní surroundings tẹpátí station máa ń kọ́ tẹ ṣe. ẹjọ tó lọ. jẹjẹjẹjẹ la wá gbádùn bíbá ẹ wá bọ́ọ̀sì wa mọ́nu rúùmù ṣé mo jẹ́ yahoo boy lójú yàrá ẹ̀rọ kọlà tí ń ṣe yahoo ni. ó jẹ́ dákẹ́ ẹnu ẹ̀ nítorí gbogbo nǹkan tó bá sọ níbi la máa lo against any court of law. mo tún lọ court. ẹ̀ka mi náà ta mọ́tò ìyàwó. Ẹ kú kalẹ̀ sir. Thank you very much. Madam, I told you I'll just see in the next few minutes. No problem. Okay, ma. Oh, gentlemen, sorry I kept you waiting. Wow, okay. Thank you. Sit down, have your seat. Okay. It's just going to be very brief because it's an extremely busy day for me. I want you to know me, mo kàn really know why important me. So, where are we? Torí ẹ̀ náà la ṣe ní ká yọjú sí lórí property tẹ bid fún. Agent jẹ́ kí n mọ̀ wípé 38 million ní ẹ fẹ́ san. But àwọn èèyàn tó ń dà mí láàmú pọ̀ lórí iṣẹ́ yẹn tó jẹ́ pé ẹnìkan bid for 40 million 42 million wọ́n á ní kí wọ́n á bá yín bóyá tábàtẹ̀ lè GI up by 40 million. Kí ni iṣẹ́ yẹn á lè dùn. No. Kí n tó fún yín ní price, èmi àtàwọn lawyers mi and everybody àti lọ inspect property yẹn kò ju 35 million lọ. Fine. Òun ni mo ṣe add extra 3 million sí pé at least mi ò fẹ́ kó bọ́ síbò mi kó lè bọ́ sí mi lọ́wọ́ ni. But ẹ bá ti wá fẹ́ máa fún ihò mi já àbí yọ. Nǹkan tí èmi ń try láti sọ rèé ṣe rí àwọn agent tó surround wa náà tó ti mọ̀ pàṣẹ yẹn wọ́n pọ̀ wọ́n dẹ̀ máa fẹ́ gbà kankan ẹ jẹ́ ká ṣe bí 40 m ó máa wà okay. No, I think 38 that property is okay for 38 million. So tẹ́ bá dẹ̀ ready, let's seal the deal and keep it going. So madam ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé àdéhùn títí àwa agent. No, mi ò gbàgbé yẹn agent. I will definitely sort you guys out, but let's be sure and seal the deal. ṣé ẹ̀yin máa yanjú wọn kọ́ má dàrú láàmú. Yes. máa settle wọn. tẹ́ bá ti yanjú wọn we can go for that 38 tábà máa rówó gbà lé ni. Mo pé ẹ lè rówó gbà lé ni. I mean it's property land, so you should know better. gbogbo document ti ready. There's going to be a lot of signing. We still have to arrange documents. But my lawyer needs to be there. No problem. Okay, that's good. So nice doing business with you. Thank you very much. mo rí pé wàá rò pé mo kàn ń sọrí mo mọ̀ wọn náà wọ̀ kẹsà sórí lẹ́yìn now àwa ti pẹ́ẹ́gì owó yẹn sí 40 million gbogbo tó ń sọ pé ìkọ́rí bákan ilé yẹn ju 40 million naira lọ tó bá ń ṣe situation tó wà nílẹ̀ pé àwọn tí wọ́n ní problem lórí ẹ̀ ní ilé yẹn tí wọ́n bá fara balẹ̀ èèyàn lè ta ilé yẹn tó bí 65 million. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èèyàn bíi mẹ́rin ló ti wá fún ọ̀rọ̀ ilé yẹn ẹni tó kọ́kọ́ wá yẹn náà ní 28 mo tiẹ̀ kọ́kọ́ lé yẹn dànù ní pé kò sọ̀rọ̀ lórí ẹ̀ ẹnì kejì tó wá bíi 32 ló nà ṣẹ́rí ẹnì kẹta àwọn yẹn ò tí mi rí seriousness lára wọn ṣùgbọ́n àwọn ẹnì kẹrin yìí àwọn tó nà ní 38 yìí mo believe pé wọ́n serious because wọ́n tún ti pè mí kó tó di pé mo dọ́dọ̀ yín sìn wọ́n ti pè mí pé alpha ń pé tí nǹkan tí bá bọ̀ kí n jẹ́ káwọn gbọ́ so nǹkan tí mi wá rí bẹ́ẹ̀ ni wípé ó ń bá mi sọ̀rọ̀ owó tí percentage tí ẹ máa gbà lórí ẹ̀ mo sọ fún pé 10% ni ó di dandan òun wá nílò wípé 5% lòun lè avoid. ara kò lọ 5% fún kíni kòjọ́ tí ó bá ti lè sọ 10% kó má wọrí ká a máa ní sùúrù sí ara tó bá kó 38 wá pẹ̀lú 10% ọwọ́ kan ni káṣánkárì. ok ẹ sà nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí property bá ti ń wọ bóyá bíi 20 million ẹ̀yin náà mọ̀ sà wọ́n máa ń fẹ́ jẹ́ kí percentage yẹn wálẹ̀ because wọ́n believe pé percentage yẹn gangan. o ṣorí ẹ̀yin agent wọ́n ti gbà pé iṣẹ́ tèmi náà ń ṣe iṣẹ́ ẹnu náà ni ká sọ̀rọ̀ iná ni ká dẹ̀ fọpọlọ gbé now so oní 38 nìkan lára rí sáì the highest ni ẹ iṣẹ́ o ti ṣàlàyé fún bẹ́ẹ̀ o máa sanwó lẹ́ǹkan ni. bẹ́ẹ̀ ni sà. cause ẹlẹ́yin jẹ́ ìwọ tí mo mọ̀ owó fẹjú mọ́ ẹ gan yóò gbó ti gbé bíi 2 million yẹn gan lórí tó wá ń gbẹ̀mí pa 38 nsìn. a lè para dúró màálù tó yẹn ká mú gàrí lófo mi ìṣẹ̀ṣẹ̀ báyìí máa ṣiṣẹ́ náà sà. anyway ṣáà jẹ́ kí tó bá wá kó ti rẹ́dí àti sanwó yẹn gbogbo document tó máa tọwọ́ bọ̀ wá no ownership gbogbo ẹ̀ la máa yanjú
ok. ok sir tí n bá ti dé ọ́fíìsì nsìn màá pè wọ́n màá jẹ́ kọ́ mọ̀ bọ̀ bí ìgbà wo la lè wá sà. tó bá dọ̀la mo ti rẹ́dí tó wọn bá ti rẹ́dí pẹ̀lú owó so tó wáyé pé 38 yẹn ni ó máa kólẹ̀ lẹ́ǹkan náà ni ó máa kólẹ̀ lẹ́ǹkan ni kò sọ̀rọ̀ instrumental kìíní kankan bẹ́ẹ̀. àwọn gan tiẹ̀ ti rẹ́dí sà. ok nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé jẹ́ kí n pè é ok sir. wà á ẹni yẹn wà á jẹ́ kó wá tí n bá ti rẹ́dí tá a ti ṣe gbogbo paperwork ẹ̀ àwa sign àyànjú gbogbo bank transaction tó bá wà ń bẹ̀. no problem sir. ti yẹ. mo ní kẹ́ mọ̀ ibi tí mátàdé dúró ń sìn ẹ̀mí ìkú ti mọ iye tata ilé then on other items property yòókù tí àrígbájọ mọ́tò ni o irú àwọn shops yẹn èrè tayé lórí àwọn yẹn ńgbà tí a auction wọn 30 million so gbogbo ẹ̀ lápapọ̀ jẹ́ 61 million ẹ̀ẹ́dẹ̀jọ́ mọ̀ pé verdict court lórí judgement ni pé gbogbo nǹkan tá a bá kójọ ní ogún ká pín dọ́gbadọ́gba 50-50 so owó tó wà nílẹ̀ is 61 million naira tàbádẹ́ máa ṣe ní 50-50 ẹ̀ ti mọ̀ pé ìyà jẹ́ 30.5 million ìyẹn 30,500,000 naira. now àwa ti ṣe paperwork ẹ̀ sílẹ̀ kẹ́kọ̀ọ́ sign ni àdẹ́ transfer owó sí account ẹ̀ méjèèjì òun ni mo ní ká sáré sọ báyìí. ok so kí ni ẹni àfikún àbí. àwọn wà òkè. ẹ fara mọ́ bẹ́ẹ̀. ó tẹ́ mi lọ́rùn. ok ẹ̀yin kọ́. yeah kí ni mo tún fẹ́ sọ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ yẹn so let me just sign. ok good ẹ jẹ́ kí n jẹ́ kọ́kọ́ wọn pépà jẹ́ wá jẹ́ kí n. I will forget everything. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń ṣàlàyé fún yín mo fẹ́ kó yé yín dáadáa ṣé ẹni tó ra property yìí ó ti jẹ́ kí n mọ̀ pé ọ̀sẹ̀ kan lòún fún yín kẹ́ fi kó ẹrù yín kó mẹ́ and reason tí mo lè ṣe ní kẹ́ wá bílẹ̀ nìyí torí mi nígbà kó tiẹ̀ ju ọ̀sẹ̀ kan lọ. ẹ bọ̀ sáà nǹkan tí tèmi náà try láti béèrè dáadáa ni pé ta lẹ́ni tó ra lé. àwọn madam tó ra lé gangan lẹ́jọ́ wà yẹn sísá yẹn lọ́ọ́ ra lé yìí. darling. really. ó try gan. sùúrù ìjọ mọ́ra yírí ni. Cool, that's my husband. Yeah. Yes. Yeah. Ẹ ṣé gan sir. Like I said, madam, mo fún yín ní 1 week kẹ́ fi kó ẹrù yín. But darling, you don't even have to pick a pain because ilé ẹni orúkọ ẹni mo fẹ́ ra. Oh my God. Obìnrin máa fẹ́ ṣubú. ẹ jẹ́ kó yìí kọ́ dáadáa sá òyìn ní láti kọ́. Kí ló dé? ẹjọ́ èmi náà kẹ́kọ̀ọ́ ń blame mi ni kì í ṣe fọ́ọ̀tì èmi náà iṣẹ́ ni mi mọ̀ pé ṣe làwọn ọ̀rẹ́ mi ń tì mí pa mi mọ̀ pé ṣe náà ń tì mí mi mọ̀. èmi kọ́ ni mò ń blame ẹ̀ ìwọ fúnra rẹ̀ ló ti ń dá rẹ̀ lẹ́bi pé ohun tó ṣe ò dáa nígbà táwọn ọ̀rẹ́ ẹ̀ ń tiẹ̀ tèmi tí mo bí ẹ tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó kọ̀ tó ketí ikún tó gbọ́rọ̀ sẹ́mi lẹ́nu. ẹ dúró náà ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ṣé ẹ ti rí àrídájú ẹ̀ kẹ́ ẹ tó wá gbé sọ fún mi báyìí. mọ́mí kí lẹ̀ ń sọ yìí ṣé mi ò ní ráàlú dájú nǹkan máa wá sọ fún yín mo gbá mú báyìí ní red handed ni mo mú confam ni mo ń sọ pé mo ní evidence gidi lọ́wọ́ àló bímọ síta ó tún ṣe kò mọ̀. òótọ́ ni o ọ̀rẹ́ mi àkàbà yìí ló bí sédè ṣe ọkùnrin máa burú gan ó fún yàn lóyún ta ìyẹn tí wàá bímọ wọ́n tún wá ṣe kó mọ ìkómọ alákó tí wàá ṣe. ó ti tó kí ló dé tó fẹ́ rẹ̀ rẹ̀ lẹ́rù tó fẹ́ fà tiẹ̀ lọ́wọ́ báyìí. ọmọ mi ọ̀rọ̀ yẹn mà ká mi lára ni ká mi lára ni. ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀. mami mo ti make up mind ni bó ṣe wà yẹn kóòtù láti máa pàdé. àwọn tó máa ń sọ pé ọkùnrin báyìí jìká ni kéèyàn gbé sí kó má gbé sórí kó tó bá ti ṣòṣùbà ara yẹ sílẹ̀ tó tọ́ náà sọ o mo ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan tó ń sọ ni kóòtù báyìí láti máa lọ pàdé. kóòtù báwo kóòtù mi ìfẹ́ gbọ́rọ̀ kóòtù. mú mi ẹ̀ wò ṣẹ̀rí kóòtù yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n la máa lọ mo fẹ́ kó bá wa kún dá sẹ̀rí àfún fọ́pọ̀ ẹ̀ gidi àwọn ọkùnrin tẹ́ pé olójú kò mú ẹ̀ tẹ́pẹ́ kó máa. ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà. èwo ni gbàràn mi dẹlẹ́rù tiẹ̀ tájídì tó fẹ́ dọ̀pọ̀ ẹni kí ni wàhálà tiẹ̀. ṣó máa wá lọ bóyá kó máa lọ kí n fi ráyè bọ́ ọmọ mi sọ̀rọ̀ tán.
Mọ́mí ó ká mi lára ni. Èmi ò mọ gbàràn mi dẹlẹ́rù tájí ni tó ń dọkọ ẹni báyìí bíi tiẹ̀ yìí. Kí ló le tó yẹn? Ṣé bọ́ọ̀lù ẹlẹ́pẹ́ láyé? Mo fi ilé ayé hùn ẹ pé báyìí lèèyàn ṣe ń lò gbèsè ayé òtakú. Ẹran kí là jẹ rí? Ẹjọ́ kí là rí rí láyé yìí? Ọkọ ẹ ṣe mistake tí ò tó nǹkan kan, kí ni ò ṣẹlẹ̀ rí? Nínú ilé ayé tàdé yìí oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Ó dẹ̀ takú onírárá àforí àfọrùn ìwé ó ti parí. Ṣé bí wọ́n dẹ̀ ti kó 30 million 5 kìíní kan lé ẹ lọ́wọ́? Máa mú mi sí ìyẹn náà tó ẹ ṣe ilé ayé àbí? Ṣùgbọ́n kó tó mọ̀ wípé owó tó fetí gbọ́ tó fojú rí yẹn kó tó ṣẹ́jú pẹ́ gbogbo ohun tó bá fẹ́ ṣe ó tán nìyẹn. Àbọ̀ mọ̀ pé ohun tó máa ṣe pọ̀ mélòó lówó tá à ń wí lásìkò tá a wà owó tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan òun ló ń fi ló jọ ẹ́ lójú. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ló wá ń báwọ̀ sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ń kọ́ ẹ bó ṣe máa ṣe bó ṣe máa lògbé sí ayé ẹ̀. Yàtọ̀ sẹ́mi tí mo bí ẹ ọ̀rọ̀ tèmi ò ta àbí ìgbà tèmi ò lówó tó jáwọn ọ̀rẹ́ ẹ̀ ló lówó àwọn ló jẹ́ kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Owó wo náà ni wọ́n lówó lọ́wọ́? In fact ẹ lè believe pé nínú owó tó mo gbà iṣẹ́ náà tún fẹ́ gba commission tí wọ́n níbẹ̀ iṣẹ́ ni mi mọ̀ pé commission náà fẹ́ gbà lọ́wọ́ mi náà ṣe tì mí. Àwọn máa gbà á ṣé wọ́n ṣiṣẹ́ tiwọn náà ni iṣẹ́ làwọn náà ṣe iṣẹ́ káyé èèyàn bàjẹ́ iṣẹ́ náà ni wọ́n á gbà á lọ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Èmi ò ṣàbèrè ẹ̀tọ́ torí èmi ọ̀rọ̀ tèmi ò ta èmi ò béèrè ẹ̀tọ́ èmi ò tiẹ̀ fẹ́ kankan ní owó tó kó dání kó lọ yanjú ara ẹ̀ kó máa yanjú ara ẹ̀ torí kò lè dọjú alẹ́ tán kó máa sọ wípé ìyá yìí ó dẹ̀ ṣe báyìí èmi kọ́ torí mo mọ̀ pé ńgbà tó bá yá gbogbo ohun tó rẹ àwọn ọmọ tó ń wò yẹn bàbá ọmọ ló lọ́mọ ń gbò bá yá òkùnkùn lè kún rè bàbá ọmọ ló lọ́mọ ń gbò bá yá tí bàbá bá lóun fẹ́ gbọmọ ṣé o máa ní kó má gbọmọ ẹ̀ ní. Obìnrin kọ́ ló lọ́mọ bàbá ló lọ́mọ ó máa gbà ń kó ẹ Ọlọ́run má jẹ́ kẹ́ni ẹlẹ́ni gbà ṣe ẹ̀ ṣe. Ọmọbìnrin náà kọ́ ló sọ pé padà rálé òun ló kówó tiẹ̀ wọ́n pín tiẹ̀ fún ẹ báyìí àwọn ló gbèsè ayé wọn ní dáadáa ni nígbà tí wọ́n bá máa fi mọ̀ wípé òun tó ṣe ó kù díẹ̀ káàtó ó di ọjọ́ alẹ́ kọ́lọ́bẹ̀rẹ̀ tó mọ̀ pẹ̀lú lòun rú. Gbígbà báńgbà ni kàmọ̀rọ̀jú ìmúníkà ìnújì ìmúníkà kò jẹ́ agbóòrùn àṣebí. All the love, everything I show to you. Again, just believe you can do this to me. Yeah. The love I showed to you without God, I will forget everything. Àdìgbòlò ni wọ́n wá ní kúrà, irọ́ ni wọ́n pa, wọn ò fẹ́ ní fẹ́rẹ̀. Ituka, divorce, divorce, divorce. Ituka, divorce, divorce, divorce. Ituka. Ìyàwó agbẹ́mọ́jà òsì, àjàmá parí lọ́lọ́run ò fẹ́. Rántí, this is not how we started. Rántí, kò ń ṣọba ìbẹ̀rẹ̀ léyìí. Divorce, divorce, divorce. Ituka. Divorce, divorce, divorce. Ituka. Divorce, divorce, divorce. Ituka.